Assalamu alaikum ẹ̀ntẹ̀mí ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n by tó ṣe wà yìí. Welcome back. Thank you for always watching me. May God continue to bless you. Thank you gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe. Thank you. Ẹ̀yin tẹ́ ti subscribe tẹ́ kàn wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe and ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Welcome back. Seriously, in as much as obìnrin bá strong, kò sí ọkùnrin tí ò lè fẹ́, especially tó bá kí n ṣe under age. Òun ló wá dífá fún ọ̀rọ̀ tó ń lọ ti actress kan tí wọ́n pè ní Okeria Anombi àti bọ̀bọ̀ kan tí wọ́n pè ní Lucky Opara. But èmi to me ó dàbí cloud chasing ni. Ó dàbí ẹni pé yes ká lè fi wò wọ́n ni ṣóyè yín. But seriously, in as much as happiness bọ̀bọ̀ yẹn ni and happiness ìyá yẹn ni, mutual feelings ni, agreement wọn ni, kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀. Kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá wo Okeria Anombi ẹ rí i pé ó ní energy. Ṣé energy yẹn ló máa lọ fi fẹ́ àgbàlagbà tó yẹ pé kò ní much of actions perhaps. Ṣóyè àwọn àgbàlagbà míì wà tó yẹ pé ni wọ́n o, but àwọn míì wà tó yẹ pé ṣóyè yín ṣó ní irú obìnrin bẹ́ẹ̀ tó yẹ pé tẹ́ bá wo sọ̀rọ̀ sí ẹ̀ gan ẹ mọ̀ pé energy wà nínú sọ̀rọ̀ sí ẹ̀. Ṣé àgbàlagbà wa ni kó yọ fẹ́ ńgbà tí òun àtọkọ rẹ̀ yẹn bóyá ọkọ rẹ̀ yẹn kú ni bóyá kò sí mọ́ ni. So there's nothing bad, chemistry wọn connect. So yẹyin kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀. Èní kọ́ la ti rí ọmọdé tó fẹ́ àgbàlagbà. Èní kọ́ kò lè bẹ̀rẹ̀ lórí wọn kò sì ní parí lórí wọn, ó sì máa continue lọ. So far is love. But my fear is that ṣé bọ̀bọ̀ yẹn ò ní dá tó bá jẹ́ pé lóòótọ́ ni ọ̀rọ̀ yẹn. Ṣé bọ̀bọ̀ yẹn ò ní dá? That is that about that story. Ṣé bọ̀bọ̀ yẹn ò ní dá? Ṣíṣe ló yẹ pé lóòótọ́ ni wọ́n fẹ́ra wọn. Ṣíṣe ló yẹ kó jẹ́ kí bọ̀bọ̀ yẹn commit so that kí bọ̀bọ̀ yẹn mọ́ lọ dá tó bá dọ̀la, because in the next 5 or 10 years nísìn, no matter bí obìnrin bá ṣe ní action ó máa wọ́lá rẹ̀. Yes, Okeria Anombi ó máa wọ́lá rẹ̀. Àwọn èèyàn kò béèrè pé ṣé èmi lè gbárù ẹ̀ fún ọmọ mi ọkùnrin. Well, èmi ó advice ọmọ mi ọkùnrin ewu tó wà ń bẹ̀ pé tó bá máa fi di 10 years time ìyá ẹ̀ ti lè gbójú bẹ́ẹ̀ yẹn lọ. Màá dẹ̀ cite example bó ṣe máa rí. Ṣé o lè withstand ẹ̀? Ṣé o ní cheat ẹ̀? Tó bá jẹ́ pé níbẹ̀ yẹn ni ó fi pé bẹ́ẹ̀ yẹn happiness wà bẹ́ẹ̀ o gbọ́dọ̀ cheat ẹ̀. O gbọ́dọ̀ cheat ẹ̀. Think very well. Èmi ó try láti sọ disadvantages tó wà ń bẹ̀ fún. You understand? Àgbà ti dé, ọmọ bíbí ńkọ́, wọ́n á ní surrogacy, wọ́n á ní IVF. Tó bá lè sọ pé yes it's okay no problem, but o gbọ́dọ̀ dá as ọmọ mi ọkùnrin, that is it. Tó bá ti mọ̀ pé bẹ́ẹ̀ ló máa kú sí because a lè hinder happiness àwọn èèyàn, that is that about that. Ẹ̀yin tèmi kí ló máa ń fà á tí àwọn obìnrin míì máa ń sunkún nígbà tí wọ́n bá ń ṣe ìbálòpọ̀? Kí ló máa ń fà á tí àwọn obìnrin míì máa ń sunkún tí wọ́n bá ń ṣe ìbálòpọ̀? Nǹkan púpọ̀ ló lè fà á. Number 1, ó lè máa dùn wọ́n bóyá ibẹ̀ yẹn gbẹ ó tight jù, ọkọ ò lubricate, ọkọ ò jẹ́ kó tutù, ọkọ wọ́ ni bí mẹ́ẹ̀, kò jẹ́ kí ìyàwó rẹ̀ tutù, ó wọ́ ni kò ṣe ní dùn, ó máa sunkún. Ìyẹn ó máa sunkún pé yé ó ń ta mí, ó ń dùn mí, ó ń ta mí, ó ń dùn mí, ó ń ta mí. Bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ringing tone ni fún àwọn ọkùnrin, but ìnira obìnrin kọ́. Ó lè jẹ́ ringing tone míì fún àwọn ọkùnrin míì tí wọ́n jẹ́ sadist. Ó ń ta mí, ringing tone ni fún àwọn ọkùnrin míì, which is bad. Sadist nìyẹn. Then number 2 ó ní pé àwọn obìnrin míì, mo sọ lẹ́lẹ̀ bí báyìí náà, mo ní wọ́n fi àbóníkì báyàn sùn. Àwọn míì àbóníkì wọ́n máa fi rọ́ọ̀bù báyàn sùn. Àwọn míì wọ́n á mú tissue wọ́n á fi guide ẹ̀. Àwọn míì wọ́n á mú rag. This is bad. This is not hygienic. This is sad. Bóyá torí pé abẹ́ obìnrin yẹn bóyá ó ti fẹ̀jú títí wọn lọ, àwọn ṣe ṣúyìn. Kí ló obìnrin fẹ́ mọ̀ ṣe? Obìnrin yẹn tó bá mọ̀ pé nǹkan tó kàn ṣe ni wọ́n máa sunkún. Ó máa sunkún. Then number 3 ó ní pé àwọn obìnrin míì ìbálòpọ̀ àwọn àtọkọ wọn ò fẹ́, ọkọ wọn ni wọ́n lára. Bẹ́ẹ̀ nítorí pé ṣe nǹkan tó ṣe jẹ́ ń dìde, ó lè fà á kó mọ já sẹ́kún fún wọn. Irú obìnrin yẹn bá sunkún kò ní jẹ́ kọ́kọ rẹ̀ mọ̀.
then again obìnrin mi lè mọ sunkún nítorí pé kí ni bóyá ìwọ ò sọkọ rẹ̀ bóyá ìbálòpọ̀ ìwọ àti ẹ̀ ó nídìí ó lè jẹ́ kó fẹ́ fi gbà kankan lọ́wọ́ rẹ ni ó lè lọ́kàn lé kó mọ̀ fẹ́ bó ṣe ń sun bó ṣe ń ṣe bẹ́ẹ̀ tó bá bèrè ọkọ ní obìnrin yẹn ó lè yí mọ́ ẹ lọ́wọ́ ó lè sọ pé òun gbádùn ẹ̀ ni which kò gbádùn ẹ̀ ó ń ronú pé kíní tó ń ṣe is not right then àwọn obìnrin míì náà wọ́n fi ọkọ wọn ò nífẹ̀ẹ́ ọkọ yẹn wọ́n ti nífẹ̀ẹ́ àlè tó wà ń ta ọkọ lé bá ń bá wọn sùn wọn ò ní feelings mọ́ feelings yẹn ti pẹ́ ó ti kú wọn ò ní sọ fọ́kọ ṣùgbọ́n tọkọ bá rí pé wọ́n sunkún wọn ò yí then number 6 kọ́ bá ń bá ibi tí máa ti stop point mi náà lè wà ọ ẹ̀yin èèyàn tẹ́ bá rántí mi náà lè rántí next time ó ní pé àwọn obìnrin míì máa ń sunkún tí wọ́n bá ń gbádùn ẹ̀ àwọn obìnrin míì wọ́n máa ń sunkún tí wọ́n bá ń gbádùn ẹ̀ ẹ jẹ́ kí n sọ fún yín bẹ́ẹ̀ àwọn obìnrin èé sunkún lórí lásán o àwọn obìnrin tó máa ń sunkún fún ìbálòpọ̀ àwọn obìnrin tó lo káyámátà ni kí lẹ̀ ń sọ yìí àwọn obìnrin tó lo káyámátà ni káyámátà ní wayyo saboda Allah na mutu na lalace wayyo saboda Allah ka bari ka ci ni ka yi ni ka yi shi haka wayyo zai yi kuka ina so yi kuka zai yi kuka fa ina so yi kuka yana da dadi yayi yawa dadi ya yes kayamata wọ́n gbẹlura cha bá gbẹlu kayamata ẹ̀ múra ibi ó mọ̀ sí sú ni ó mọ̀ sí sú ibẹ̀ yẹn gún mọ́ pọkùnrin kọkùnrin tó wá irú àwọn tó máa ń sunkún nìyẹn wọ́n ń gbádùn wọn ò ní lè hide wọ́n máa ń sọ jáde then ìwọ tí obìnrin bá ń sunkún torí pé ó ń gbádùn ẹ̀ ìwọ náà wàá mọ̀ obìnrin bá ń sunkún torí pé ó ń pretend wàá mọ̀ seriously obìnrin ò lè mọ̀ sunkún torí pé ó ń gbádùn ẹ̀ ń sìn kó wá sọ otherwise obìnrin ò dẹ̀ lè mọ̀ kó mọ̀ pain ni àbí kó mọ̀ ronú ọkùnrin míì kó sọ otherwise kó wá parọ́ pé ó ń dùn mọ́ ìwọ náà orí rẹ̀ kú náà wàá understand mo believe pé I understand so whatever way ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí ìyàwó yín feel yín tó bá yẹ pé o níyàwó tó yẹ pé o bá tó ń sunkún tó dẹ̀ rí gbogbo àwọn nice ringing tone tó dàbí ẹni pé ó ń gbádùn ẹ̀ obìnrin kígbe wáyé ó ní ó dùn ó dẹ̀ rí abẹ́rẹ́ tó ń tutù á jẹ́ pé ó ń parọ́ fún ẹni o ní láti find out what is wrong as a man o ní láti bá ìyàwó rẹ̀ discuss o ní láti work it out because this marriage must work ẹ̀yin obìnrin ẹ ní láti wà submissive ẹ ní láti nífẹ̀ẹ́ ọkọ yín ẹ ní láti wà submissive mean pé ọkọ yín yìí náà ọkọ tó dáa ni nílẹ̀ lẹ́yìn bíbá arábìnrin kan pè mí fídíò tí lọ́bi tó pọ̀ ní ìbá play a voice ẹ̀ somehow ó ní I've done everything it's still like that why ọwọ́ ọkùnrin tó wọ́n ti done everything for you why are you still like that with your wife mo bí lélẹ̀ mo níṣẹ́ kò ṣiṣẹ́ ni ó náà ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ bẹ̀ kò ṣiṣẹ́ lọ́wọ́ ọmọ obìnrin tó ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó yẹ kó wá ṣẹ́ lọ́wọ́ ọmọ ẹ ní sùúrù pẹ̀lú ẹ̀tọ́ yín ni pé kẹ́ ẹ provide fóbìnrin lẹ́yìn tẹ́ bá provide fóbìnrin tán kóbìnrin wá submissive fún yín ẹ má jẹ́ kóbìnrin mọ̀ regret ẹ̀ obìnrin bá lọ bọ́ síta tó lọ wẹ́lòmí ta which èmi ò advice because mo sọ fún obìnrin yẹn pé no better man adìẹ gbogbo ọkùnrin náà ní the same thing kó jẹ́ kí marriage yẹn kó work ẹ̀yin ọkùnrin náà ẹ change ẹ ṣe dáadáa sí ìyàwó yín ẹ ṣe dáadáa kẹ́ tó fẹ́ obìnrin yẹn náà mọ̀ wàhálà tẹ̀ ṣe ẹ ṣe dáadáa sí ìyàwó yín tíyàwó yín bá lọ bẹ̀rẹ̀ sí ní yan àlè ń tà ń sìn tó ti kú bẹ̀rẹ̀ sí ní gbádùn àlè tó bá padà wá sọ́dọ̀ yín irú ẹ̀yin tí ìyàwó yín mọ́ sunkún lábẹ́ rẹ̀ lélẹ̀ wọ́n máa sunkún lábẹ́ yín because àti fọ́ wọn ò ní lè tọrọ létí kẹ́ fọwọ́ kàn wọ́n tẹ́ bá fọwọ́ kàn wọ́n ó jẹ́ túláàsì wọ́n wà mọ́ sunkún tọ́ bá sunkún náà wọ́n gbádùn ẹ̀ wọ́n ò gbádùn ẹ̀ abẹ́rẹ́ ní buwá tí mo bí ó gbádùn ẹ̀ àtòrí ọyàn this is on point by 2 using my words for others ẹ tọ́jú lé o ẹ tọ́jú ara yín torí àwọn ọmọ torí ọjọ́ ọ̀la no better spouse out there bye for now.